ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú dédé wòye ètò yóò ní pẹ́ rárá because mo ń lọ bí iṣẹ́ ẹ kú bójú ọjọ́ ṣe rí ìwọ obìnrin sáré yá mi ní etí ẹ̀ pàápàá ìwọ obìnrin tí àǹtí kan tí wọ́n ń pè ní Àjọkẹ́ àǹtí ṣé kinní kan Nigerian style ni wọ́n ń pè àǹtí yẹn ní àǹtí Àjọkẹ́ àǹtí yẹn pretty báyìí wọn ò mọ rí pé wọ́n máa ń pè rí wọ́n máa ń pè wọ́n láǹtí Àjọkẹ́ wọn ò mọ rí pé báyìí wọ́n pretty gan báyìí ìwọ pàápàá ìwọ obìnrin tí àǹtí yẹn ń bá wí mo fẹ́ kó gbọ́ mo fẹ́ kí kó gbọ́ ọ̀rọ̀ Olúwa tó ń jáde látẹnu àǹtí yẹn sí ẹ òun ló fẹ́ wá mú mi ṣe ètò yìí bí márèjì ṣe bàjẹ́ tó bí àwọn ọkùnrin míì ṣe bàjẹ́ tó wọ́n ṣe burú tó ìwọ obìnrin tó o bá ní cause láti kúrò nínú ilé ọkọ ṣé wọn pé mo máa ń sọ ọkọ mi fẹ́ yàwó mi it's not enough for you to leave your husband tó bá dáa tó o bá ní cause láti kúrò nílé ọkọ tó o bá kúrò nílé ọkọ tó o káwọn ọmọ lọ tó o ṣe I have arrived àbí táwọn kan ń tàn ẹ́ wípé o beautiful táwọn kan ń tàn ẹ́ pé ọlá kan wà níbì kan ní ọkọ tẹ́ ẹ ṣe jọ bẹ̀rẹ̀ ìyà tó dúró tì ẹ́ tó mọ̀ ẹ́ tó wà responsible tẹ́ ẹ jọ dìde tẹ́ ẹ jọ struggle tí ò fi tó náà ní ẹ tó káràmásìkí ẹ tó ti torí pé kò lówó tó kúrò nílé ọkọ yẹn ó máa padà jìyà ni o I'm telling you kò sọ́gbọ́n kó kúrò ńbẹ̀ kó lọ fẹ́ multi-trillionaire kó kúrò ńbẹ̀ kó gbé nǹkan ribiribi ṣe ó sì ń padà bọ̀ wá àdàbí tí ọkùnrin yẹn ò bá lẹ́lẹ́dàá ó máa padà jìyà ni o tí ò bá ti jẹ̀bi tọkùnrin ò bá ti jẹ̀bi ẹ tọkùnrin ò ti lù ẹ́ tí ó jẹ́ pé ọkùnrin ò kàn ní owó lọ́wọ́ ni ṣùgbọ́n àìlówó lọ́wọ́ ẹ̀ níbi tó kù sí kò farapamọ́ fún ẹ àìlówó lọ́wọ́ ẹ̀ ó ní ìwà ọmọlúàbí ó appreciate nǹkan tó ń ṣe fóun ó wá wò pé bóyá o ti rò ó pé kò lè ní láárí mọ́ ó kó àwọn ọmọ ó kẹ́rù lọ ó kúrò nílé ọkùnrin yẹn ó lè ṣoríire kó o lọ fẹ́ pírẹ́sídẹ̀ǹtì ìlú ó máa padà tẹ̀lẹ̀ jẹ ni àfi tí ẹlẹ́dàá ọkùnrin yẹn tó bá jẹ́ gàrí lẹ́lẹ́dàá ẹ̀ ó lè máa dùn fún ẹ lọ́wọ́lọ́wọ́ ó lè máa wà rósì fún ẹ lọ́wọ́lọ́wọ́ ọ̀nà ẹ̀ lè máa dán lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ó sì máa padà tọrọ jẹ ni tí ọkùnrin ò bá jẹ̀bi ẹ tó dẹ̀ fi orí ṣe fọrùn ṣe fún ẹ tí wọ́n gangan mọ̀ torí òkùnkùn oníkùnkùn nínú máa mọ̀nú tí wọ́n gangan mọ̀ wípé ọkùnrin yìí fi orí ṣe fọrùn ṣe fún ẹ nínú kòsíkòsí ẹ̀ ìwọ̀nba tó ní ó fi bá ẹ lò ìwọ̀nba tó ní ó fi mọ̀ ẹ́ ó mọ̀ pé níbi tó kù sí ló kù sí ibi tí ò kù sí kò kù síbẹ̀ kò fi nǹkan kan pamọ́ fún ẹ ó wà transparent ó wà ṣe kó wá ti pé o ti lọ bá àwọn tí ẹsẹ̀ wọn gùn o ti rí àwọn tó kúrò nínú ilé ọkọ tí òkìkí wọn ti kàn tí wọ́n ti kẹ́rù ó fẹ́ ṣe àfarawé kó kẹ́rù lálá ẹ tó ròkè ilẹ̀ ló padà ń bọ̀ àfi ọkùnrin tí ò bá dá sí ẹ àfi ọkùnrin tí ò bá appreciate ẹ tí ò náání ẹ nínú gbogbo wàhálà tó ń ṣe mo máa ń sọ fún yín pé èèyàn ò kí ń tì torí pé ọkùnrin ò lówó kó filẹ̀ ìgbà tó máa wo owó nígbà tó bá ti tọ́ ọmọ ẹ dórí nígbà tó ti tọ́ ọmọ ẹ dórí táwọn ọmọ ẹ ti jáde yunifásitì tí wọn náà ti dàgbà tó fẹ́ máa sinmi ọkọ tó bá fẹ́ ńgbà yẹn tí ò bá lówó lọ́wọ́ kó máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ ọkùnrin tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ ìgbésí ayé tí ó dẹ̀ mọ̀ ẹ́ tó mọ̀ fún ẹ tó ń kẹ́ ẹ lójú kẹ́ ẹ nímú tí gbogbo àwọn èèyàn mọ̀ pé ó mọ̀ fún ẹ nínú kòsíkòsí ẹ tí ò farapamọ́ fún ẹ nínú kòsíkòsí ẹ tí ò fìyà jẹ nínú kòsíkòsí ẹ níjọ́ tó bá ní gàrí àjọ gbé sórí tébù ẹjọ́ máa mú níjọ́ tí ráìsì bá wà àjọ gbé sórí tébù ẹjọ́ máa jẹ níjọ́ tó bá dẹ̀ jẹ́ pé omi náà lẹ máa fi mu àjọ gbé sórí tébù ẹjọ́ máa mú ó wá ní pé nítorí pé o ti rí ọlá o ti rí ọlà o kó kúrò ní ọkùnrin yẹn pẹ̀ láwọn ọmọ fi ọmọ ọkùnrin yẹn lẹ̀ tẹ́ o bá lọ sókè pẹ̀tẹ́ẹ̀sì mẹ́rin o sì máa padà jábọ́ o sì máa padà ṣubú kò sọ́gbọ́n ẹ̀ o lè rúlà àwọn ọmọ yẹn gan adley ló fi máa jèrè wọn tó o bá tó àwọn ọmọ yẹn gan wọn ò lè ní àánú ẹ lójú torí ìwọ gangan o ò láàánú ẹni tí ó jẹ́ pé nígbà tí kò sí nígbà tí ojú ń pọ̀ igun ẹ àwòdì ẹ bá ẹ rà
o lè ní àánú ẹ lójú kó o fi gbogbo ayé tọ́jú wọn báyìí. Àfi ọkùnrin tí ò bá náání ẹ, àfọkùnrin tí ò bá mọ̀ pé bó ṣe jẹ́, àfọkùnrin tí ò bá tẹ́ pé ó ń fìyà jẹ nínú kòsíkòsí, àfọkùnrin tí ò bá mọ̀ fún ẹ, àfọkùnrin tó bá jẹ́ pé ó ní lọ́wọ́ fi ń pamọ́ fún ẹ, bẹ́ẹ̀ ọkùnrin tó wà transparent, tó kẹ́ ẹ lójú, tó kẹ́ ẹ nímú, tí ò bẹ́ẹ̀ lo inú méjì àfi inú kan. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò sí owó lọ́wọ́ ẹ̀, tó yẹ pé nígbà tí owó wà ẹjọ́ ń ná ni, nígbà tẹjọ́ ń jẹ ẹjọ́ ń jẹ ni, nígbà tí ò sí kò sí ni, tó wà transparent, tó open up fún ẹ, ó wá ní o ti arrive, o fẹ́ fi ọkùnrin yẹn lẹ̀, o ò lè rúlà. Wàláì, àwọn ọmọ yẹn gan kó o tọ́ wọn dórí, wọn ò lè láàánú ẹ lójú. Bàbá wọn tó fílẹ̀, wọ́n á sì prefer bàbá wọn jù ẹ lọ. Kò sí nǹkan kan. Ọlọ́run ló fi ìfẹ́ bàbá wọn sọ́kàn wọn, torí wípé o fẹ́ fi èrú gbàbùkún ni. O fẹ́ fi èrú gbàbùkún. Tó o bá gbójúlé ọmú àyà ẹ, tó ti torí ẹ̀ fi ọkùnrin tó dálẹ̀ ṣùgbọ́n tí ò lówó, tó o gbójúlé òbò abẹ́ ẹ, tó ti torí lẹ̀ fi ọkùnrin lẹ̀ nítorí pé kò lówó ṣùgbọ́n tó níwọ̀ ọmọlúàbí, sórí ọmú yẹn bẹ́ ó ń padà bọ̀ wá di pẹlẹbẹ slippers ó ń rè bra ni mo fi gbé sókè. Ọmọ méjì èmi wọ́n tiẹ̀ fẹ́ mú mi pa. Ọmọ àkọ́bí ọmọ mi 1 year 8 months ló fi mọ mú. 6 months ni mo fi ṣe baby friendly tí mi ò fún lẹ́nìtì yàtọ̀ sọ́mú. So after yẹn ó bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ, ó bẹ̀rẹ̀ sí ní jẹ àmàlà àtẹja. 1 year 8 months ló fi mọ mú. Ọmọ mi obìnrin ló mọ mú fún 7 months. 1 year 8 months lọ́mọ mi ló fi mọ mú. Wo ọmú ìbúra mo fi gbé sókè, kò dúró mọ́ àfi tí n bá lọ ṣe surgery. Kò dúró mọ́, bra ni ẹ má jò, bra ló gbé dúró. Bí n bá dálẹ̀ bá orí ikùn ló máa dúró sí. Òun ló fi bá mọ̀ wípé gbogbo nǹkan tó ń tà nísìnyí bọ̀ wá tán. Gbogbo nǹkan tó ń jọ ẹ́ lójú, òbò mi gan. Béèyàn bá fẹ́ dó mi sìn, bí ò bá tí lubricate mi ò lè wet torí mo ti wọ menopause. Mi ò lè wet. Àgbà náà bẹ́ẹ̀ ó ń bọ̀ wá kàn ẹ́. Àgbà bẹ́ẹ̀ ń bọ̀ wá kàn ẹ́. So tó o bá sì ní, tẹ epo bá sì wà lójú ẹ, tí òróró sì wà ní ojú ẹ, tí kì bá ń ṣe àwọn product tí mò ń lò sójú mi. Ó ní Rectinol, ẹ wo product ojú mi lásán lélẹ̀. Ṣé ẹ ti rí? Ojú mi lásán, product gbogbo ojú mi lásán lélẹ̀ yìí o. Ó sì kú o. Èmi ò ń lo bóra o. Mo ń bọ̀ o, màá fi wọ̀nyí. Product ojú mi lásán, ó ní àwọn ṣìrè. Product ojú mi lásán, ṣé ẹ ti rí? Product ojú mi lásán rèé. Ojú mi lásán ni o. Kò mọ ìtí mo tún fi ń wẹ̀ o. Ojú mi lásán ni gbogbo nǹkan tí mo kó bọ́ta yẹn. Tí kì bá ń ṣe pé mò ń fight pigmentation. Ẹ mọ̀ pé mi ò lọ bóra. Tí kì bá ń ṣe pé mò ń fight ẹ̀ pẹ̀lú Rectinol. Pigmentation yẹn á ti bò mí. Because tíyàn bá ti wọ menopause tó ti tágbà ti ń dé. Àwọn a máa ní pigmentation. Ó ní hormones a máa play. Rectinol tí mò ń lò sí ni. Àtàwọn spray, facial spray yẹn. Ṣé ẹ ti rí? Ara facial kíní mi lélẹ̀. Facial wash mi ara ẹ̀ ni. Tí kì bá ń ṣe pé mò ń fight pigmentation yẹn, tóbìnrin bá ti wọ menopause tó ti tí àgbà ti ń dé tó ti 50 and above, kí ló kù? Gbogbo nǹkan tó ń tà ti tán lórí igbá. Àwọn ní cosmetic tó máa ṣe díṣọmú kò sígbà tí ò ní padà síbi tó ti wá. So tọ́dọ̀ ń bá fún ẹ lọ́kọ tó da tó rò pé nítorí pé kò lówó ní ẹni tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ayé tó fi pé kò lówó, tí ọkùnrin ò bá lówó sẹ̀ tó bá níwọ̀ ọmọlúàbí tó ń jẹ́ kó mọ̀ wípé mi ò lówó, mi ò wọ̀ tẹ ṣùgbọ́n ó dúró tì mí, tó níwọ̀ ọmọlúàbí tó ń kẹ́ ẹ lójú kẹ́ ẹ nímú, tó bá fi irú ọkùnrin yẹn lẹ̀ kó lọ fẹ́ ẹni tó ní trillion, wà láì ò lè nífọ̀kànbalẹ̀. Ayé ẹ ò lè dùn, ayé ẹ ò lè ládùn, ayé ẹ ò lè lóyin torí wípé ó fi selfish interest ó fi ba ayé ẹlòmíì jẹ́. Torí kò sí bó ṣe fẹ́ filẹ̀ tí ọkọ ẹ̀. Mo ń sọ fún yín àwọn product tí mo fi ń gbéra lójú leléyìí ó ń rè Estee Lauder ni. Àwọn product tí mo fi ń gbéra lójú ni. Ṣé ti rí? Estee Lauder ṣé rí? Ó ní èmi ò ń lo kíní sójú mi. Ó níye ìgbà tí mo máa ń lo ẹ wo vitamin C ojú leléyìí.
Estee Lauder ní sẹ́rí vitamin C ojú rẹ̀ eléyìí advanced night serum òun rèé tí mo máa lò òun lè ojú mi nìkan làwọn eléyìí wà fún o tí n bá fight pigmentation yẹn tó fi pé tí èjì bá dé ó dé nìyẹn tí n bá fight pigmentation yẹn kò ní lọ ṣẹ́tìrí àwọn ni ojú mi gbogbo product ẹ̀ ń rí ojú mi nìkan ló wà fún ṣẹ́tìrí Estee Lauder gbogbo product ẹ̀ ń rí pátá ojú mi nìkan ló wà fún èyí tí mo fi ń para lélẹ̀ tara mi lélẹ̀ ọṣẹ tí mo fi ń fọ ojú mi ọ̀tọ̀ ni ọṣẹ tí mo fi ń wẹ̀ ọ̀tọ̀ ni gbogbo product ojú mi Estee Lauder eléyìí ni product ara mi tí n bá fight pigmentation yẹn ti rí àti bò mí ní gbogbo ojú bò mí lára torí èmi ò ní lọ ṣe artificial mi ní lọ ṣe cosmetic whatever surgery so tó bá wá wà nílé ọkọ kan torí pé kò lówó ṣùgbọ́n tó fún ẹ láyọ̀ tó fún ẹ ní dùnnú tó fi ẹ lọ́kàn balẹ̀ tí ò gbé ẹ lọ́kàn òkèlè gbígbé àtàláfíà ṣé kò sàn ju èyí tó kún fún ẹkún àti òṣè lọ wo mi mọ̀ wọ́n ọmọbìnrin tí àǹtí Jọkẹ́ yìí ń bá wí o ṣé máa ń tí Jọkẹ́ yẹn sísítà tó fáìn tí ò mọ orí ìpè yẹn ó sọ̀rọ̀ tó wú mi lórí ó ní yàtọ̀ sí àwọn aládé pẹ́pẹ́yẹ àwọn ọkùnrin tí wọ́n jẹ́ pé adé òkòrí okòkò máìkò ni adé òkòkò máìkò àwọn aládé jákujàku adé rédèrèdè bẹ́ẹ̀ tó wọ́n bá ní obìnrin ní adé lórí kì í ṣe dandan ni pé kí adé orí ẹ̀ lówó lọ́wọ́ o adé orí ẹ̀ lè lówó lọ́wọ́ kí kó má sì jẹ́ adé o kó sì jẹ́ adé jákujàku o kì í ṣe gbogbo adé tó da ló ní owó lọ́wọ́ o adé mi da ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó fún ṣùgbọ́n á fún ẹ láyọ̀ á fún ẹ ní dùnnú á fún ẹ lọ́kàn balẹ̀ á fún ẹ ní ìgbéga á jẹ́ kí gbogbo nǹkan tó dáwọ́lé kó máa yọrí sí rere ọ̀nà á máa là fún ẹ ṣùgbọ́n kò sówó lọ́wọ́ ẹ ṣùgbọ́n ó ní ọmọlúàbí tó jẹ́ pé owó tiẹ̀ gangan ló máa fi gbé ṣùgbọ́n á ní ọmọlúàbí á lọ́rọ̀ rẹ̀ lẹ́nu á ní ìwà tó dáa á ní ìwà tó mú orí obìnrin wú á ní ìwà tó jẹ́ wípé obìnrin á máa ṣe iṣẹ́ á máa forí ṣe fọrùn ṣe fún kò tiẹ̀ nímọ̀ tó bá nírú adé yẹn adé ògo ló ní o adé ìdùnnú ló ní o adé ìfọ̀kànbalẹ̀ ló ní o tọ́lọ́run bá wá bless ẹ kò sí nǹkan tó ní kó má fi blessing ẹ kó fi protect adé yẹn kó má bàa ṣíbọ́ lórí ẹ tó bá nírú adé tí mo describe yìí tọ́lọ́run bá bless ìwọ obìnrin tó o nírú adé yẹn kò sí nǹkan tó ní kó má fi blessing ẹ kó fi protect adé yẹn kó má bàa ṣíbọ́ ṣòtúmọ́ tó bá ní adé tó lówó lọ́wọ́ tí ò náání ẹ tí ò ka ẹ kún tí ò mọ̀ ẹ́ lóbìnrin tí ò treat ẹ dáadáa ṣùgbọ́n tó jẹ́ pé adé olówó ni adé yẹn lówó owó á fún ẹ lóúnjẹ abẹ́ ẹ̀ràn ọmọ lọ sí school wàá ra mọ́tò fún ẹ á ra gbogbo nǹkan tó fẹ́ fún ẹ ṣùgbọ́n o sì ń wá ayọ̀ níta o sì ń wá company níta o sì ń wá ẹni tó máa dùn ẹ́ nínú níta o sì ń sunkún rẹ pílò adékadé ló ní adé ẹ̀gún ló ní adé tí ẹ gọ́jọ́ adé ẹ̀gún Jésù lọ adé ẹ̀gún ló ní adé orí burúkú ló ní adé òfò adé ìyà adé ìbànújẹ́ adé ẹkún adé òṣè ló ní tó bá lóun ládé lórí tó ní owó lọ́wọ́ tó ń tọ́jú ẹ tó ń tọ́jú àwọn ọmọ ṣùgbọ́n tí ò fẹ́ lọ́kàn balẹ̀ tó jẹ́ pé á fún ẹ ní nọ́ìn á sọ̀rọ̀ burúkú lé pé àwọn fámìlì ẹ̀ òkúkú lówó àwọn fámìlì á treat ẹ bí ọmọ kò lé ènìyàn ṣùgbọ́n ó fún ẹ nílé ó fún ẹ ní mọ́tò ó sanwó skul ọmọ ó sọ gbogbo ẹ̀ fún ẹ ṣùgbọ́n nínú kan nínú ẹ ó mọ̀ pé ò láyọ̀ adé ẹ̀gún ló ní sórí adé tí ò lówó yẹn ṣùgbọ́n tó mọ̀ ẹ́ lóbìnrin tó mọ̀ ẹ́ léèyàn adé gidi ládé yẹn adé tí ò lówó tó mọ̀ ẹ́ léèyàn adé gidi ni adé tí ò mọ̀ ẹ́ léèyàn ṣùgbọ́n tó wó wà lọ́wọ́ adé ẹ̀gún ló ní so ìwọ obìnrin tí sísítà Àjọkẹ́ yẹn ń bá wí ó jẹ́ ya lọ gbé ẹlẹ́dàá ara ẹ sọ̀rọ̀ kó má bàa kábàámọ̀ kó má bàa kíkà àbámọ̀ bẹnu Ọlọ́run á bẹ̀ wá àwọn ọmọ ẹ o kó má bàa kíkà àbámọ̀ bẹnu it's not greener on the other side honestly it's not greener on the other side gbogbo nǹkan tó ń dọ́kọ́ ni wúrà tí obìnrin ò bá wá nǹkan tó yẹ kó wá lásìkò ẹ má jẹ́ ká máa wá nǹkan tí ò yẹ ká wá ní time tí ò yẹ ká wá ká má bàa bọ́ sọ́wọ́ ìgbà tó bá ti ní adé tọ́lọ́run bá ti fún ẹ ládé ẹ ó jẹ́ ya gbájúmọ́ má fi ọ̀kánjúwà àti afẹ́ ayé kò fi sọ adé gidi nù kó wá máa gbé adé pẹ̀ǹpẹ́ adé lámbà kó máa gbé káàkiri
má lọ sẹ̀rọ èèyàn máa ń sẹ̀rọ jọ̀bọ̀jọ̀bọ̀nù náà lọ́kùnrin o bí mo ṣe wà yìí mi ì nídìí owó mi ì ní kọkùnrin fún mi lówó bọ́kọ mi bá mọ̀ mí lóbìnrin tó mọ̀ wípé obìnrin ni mí obìnrin méje àtàbọ̀ tó fi adé mi dé mi lórí tó fún mi lọ́kàn balẹ̀ tí ì tiẹ̀ nídìí owó ṣùgbọ́n tó fi mí lọ́kàn balẹ̀ tó respect mi gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ kí n mọ̀ pé obìnrin ni ẹ́ o nínú àwọn obìnrin wàláì bọ́ bá ń rírú ọkọ yẹn ayé a máa fi tọrọ ọkọ ni bọ̀ bí ọkọ kan bá sọ pé òun lówó òun ní kankan ṣùgbọ́n tó rubbish mi ayé a máa wò wọ́n máa bá káànú ni honestly tó bá ti lọ́kọ tó wò ó kò sí nǹkan tó jọ èmi lógún o ju pé kéèyàn wò mí bí obìnrin kó dẹ̀ kẹ́ mi bí obìnrin wọ priority oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí mo dẹ̀ mọ̀ pé nǹkan tó yẹ kí gbogbo obìnrin look out fún nìyẹn adé tó máa kẹ́ ẹ tó máa gẹ̀ ẹ́ bí ò bá tiẹ̀ lówó lọ́wọ́ tó máa fi ẹ́ lọ́kàn balẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ máa ṣe díẹ̀ ọlọ́run adé bù síṣẹ́ ọwọ́ yín bọ̀ adé tó ti bá owó tí ò respect ẹ jẹ́ kí n sọ kankan fún ẹ o bó o bá bọ́ta tó o róbìnrin rẹ tó rò bóyá o sì gbójúlé òbò abẹ́ ẹ bí àwọn òbò kan ṣe ń dàgbà làwọn òbò kan ń bọ̀ o ẹ mọ̀ pé ìgbà kan lèmi ṣe sisi mo ti wọ menopause o ọmọ tó wà ẹ má gbàgbé pé mo ti bí ọmọ tó jẹ́ sisi o ẹ má gbàgbé o pé àwọn ọkùnrin ò ní fi àwọn sisi yẹn lẹ̀ kó wá máa bẹ́ tẹ̀lé mi so ìwọ tó kúrò nínú ilé ọkọ torí pé kò lówó ṣùgbọ́n tó níwà ìwọ̀nba náà máa rí òbò ẹ̀dọ́ mọ́ o ìwọ̀nba o náà máa rí òbò ẹ̀dọ́ mọ́ o I'm telling you ìwọ̀nba sórí respect tó ṣì ní iyì tó ṣì ní ọlọ́run ò ní bẹ́ẹ̀ bàjẹ́ o I'm telling you tó bá jẹ́ pé ọkọ tí ò da tí ò lówó fine bọ́ ọkọ tí ò da ṣùgbọ́n tí ò lówó bá mi manage ẹ̀ kò wọ́n pọ̀ kẹ́ rọ́kùnrin tó lówó tí wọ̀ ẹ́ dẹ̀ tún dáa kò easy wọn ẹ̀ lè ṣàṣà làwọn ọkùnrin tó wó wà lọ́wọ́ wọn tí wà wọ́n dẹ̀ tún dáa ego yẹn máa wà ń bẹ̀ nígbà tó bá rọ́kùnrin tí ò lówó tẹ́bi ò pa tẹ́ ẹ lè jọ manage ara yín ṣùgbọ́n tó níwà dáadáa manage ẹ̀ kẹjọ máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kẹjọ máa gòkè kẹjọ máa gòkè in no time ọlọ́run á gbé yín ga má ti torí pé ọkùnrin ò lówó ṣùgbọ́n tó lọ́mọlúàbí kó o sọ ọmọlúàbí nù bó o bá rọ́kùnrin tí ò lówó lọ́wọ́ ṣùgbọ́n tó níwọ̀ ọmọlúàbí ìwà tó dáa máa excuse me máa manage ẹ̀ o máa manage ẹ̀ o tó bá dẹ̀ ti wà pẹ̀lú ọkùnrin yẹn tó wá ní kò mọ̀ ṣe mọ́ lẹ́ni tó ń kẹ́ ẹ lójú tí wọn náà dẹ̀ mọ̀ níwájú ọlọ́run pé kò ṣẹ́ ẹ́ tó dẹ̀ mọ̀ wípé ìwọ ẹ̀ da ṣùgbọ́n owó ni ò sí lọ́wọ́ ẹ̀ tó wá fẹ́ filẹ̀ ìwọ obìnrin ó lè lálùyọ́ o kó o lọ fẹ́ oní tírílíọ̀nù lálẹ́ tó gòkè sì máa padà já wálẹ̀ àdàbí tí ọkùnrin yẹn bá finú méjì pẹ̀lú ẹ tí ò bá lónú méjì pẹ̀lú ẹ ó sì máa padà já wálẹ̀ ó sì máa padà sunkún ẹ̀rín tó ń rín lẹ́ni ìgbẹ̀yìn láláyò ń ta ọkọ ẹ sì máa tayò ìgbẹ̀yìn tí ò bá ṣe burúkú pẹ̀lú ẹ tó jẹ́ pé kò lówó ni àtòun tà ìlówó ẹ̀ ó lónú kan pẹ̀lú ẹ̀ kò dẹ̀ bẹ́ẹ̀ ṣàgàbàgebè kò dẹ̀ lónú méjì kò dẹ̀ fi kò fún ẹ ní ìgbẹ́jẹ ó wá fílẹ̀ nítorí kò ní ó sì máa padà wọ́n sì máa lé òbú ẹ sórí láńbébé ọmú ẹ sì máa padà dé orí ikùn ẹ bíi tèmi báyìí abẹ́ ẹ wọ́n sì máa padà máa lo ṣàbàrí yọ̀yọ̀kọ́ tó dó ẹ nígbà ó bá dìgbà yẹn ayé ẹ bá bàjẹ́ ẹwà tó ń gùn ẹ sì máa ṣá ààrẹ á sì ń jọ tó o bá lówó lọ́wọ́ díẹ̀ bíi tèmi pigmentation ló máa ba ayé ojú ẹ jẹ́ tó o bá ní owó tó o lè fi ra àwọn èròjà tí mo ní pigmentation ló máa ba ayé ẹ jẹ́ tó o bá lówó retinol pigmentation ló máa ba ayé ẹ jẹ́ ó tọ́ ni mo sọ fún ẹ nígbà tí hormones ẹ bá bẹ̀rẹ̀ sí ní play up tó bá ń play up tó rówó ṣe gbogbo àwọn tó fi ọkọ tó da ṣùgbọ́n tí ò lówó lẹ̀ lọ bá wọ́n máa pọ̀ síwájú rajà
òbú ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá ńgbà tó kúrò ní ọkàn sí ló máa mọ̀ pé àwọn tó tiẹ̀ ń jí ẹ dógan wàá mọ̀ pé iyì tó fi fún ẹ lára ní iyì pé o sì wà lọ́dọ̀ ẹnìkan lọ bá gbogbo àwọn tó ń dú ẹ nígbà yẹn wọn ò ní lè dú ẹ mọ́ wọn máa avoid ẹni torí wọn ò ní fẹ́ jẹ́ kí wọ́n attach ẹ má wọn á máa sá fún ẹni. owó tí mo ní ni mo yá yín o adult ní kò ń ṣe dandan o tèmi wà lára mi o tèmi wà lára mi o bọ̀ tó o bá ní ọkọ tó dáa tí ò lówó lọ́wọ́ gbá a mú adé gidi ni fi owó ẹ kó o fi tọ́jú adé yẹn kí adé yẹn má bàa jábọ́ bọ̀ èyí tí ò dáa tí ò dẹ̀ lówó o ò ní láti ẹ̀ ti dúró tì í pọ̀ síwájú rajà ni ṣùgbọ́n tó bá da tó níwọ̀ ọmọlúàbí tó dẹ̀ ń kẹ́ ẹ lójú kẹ́ ẹ nímú tòun tà ìlówó ẹ̀ sórí owó tí wọ́n níyẹn máa fi ṣáìn adé yẹn kádé yẹn máa kọ́ mọ̀nà kọ́ máa rí àwọ̀ Olódùmarè lára adé yẹn kó máa kọ́ mọ̀nà bẹ́ẹ̀ ìṣòrí bó bá owó tó níyẹn máa fi ṣáìn adé yẹn kó má jábọ́ o kó má jábọ́ o torí o ò forí ẹ̀rùn mú o mọ̀gbà tọ́lọ́run lè gbọ́ àdúrà ẹ o ṣùgbọ́n tí ò bá da tí ò dẹ̀ lówó fi ìgbálẹ̀ gba adé yẹn síta kí adé yẹn kó lọ forí ṣápá kí mọ́tò gba adé yẹn dànù sí títì kó kú dànù. sabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣàbàrí yọ̀yọ̀ omi ṣàbàrí yọ̀yọ̀ ẹ pè Yomi sórí nọ́mbà yìí +234 90 1200 467 +234 90 1200 467 omi ṣàbàrí yọ̀yọ̀ lélẹ̀ tẹ́ bá fẹ́ lọ́wọ́ mi náà ẹ pè mí sórí +447404851234 ẹ má gbàgbé ilẹ̀ danabit tó wà ní Ìdó opposite City Polytechnic 600,000 tó bá ra 2 plots wàá gba half a plot wọ́n fún ẹ ní half a plot lọ́fẹ̀ẹ́ tó bá ra 4 plots wàá gba 1 full plot lọ́fẹ̀ẹ́ ẹ má gbàgbé o ire o ó dàbọ̀.